kú jókòó. Ẹ jọ̀ọ́ mo ti rí àwọn dádì. Mo ti rí àwọn dádì pásítọ̀ Ògúndélé. Mo ti rí wọn sí. Wọ́n ní pé nípa Yorùbá nation. Wọ́n ní pé kí n pé kíní yẹn fún wa láti ká máa ẹjọ́ òun lélẹ̀. Yorùbá nation ló ń bọ̀ wá. So a fẹ́ bọ́ àti kúrò nínú Nàìjíríà ẹ̀gà. Àti kúrò nínú Nàìjíríà so a ti bọ́. Ìjọba ń fáwọn mọ́nì, òun là ń pín yẹn o. A wà ní abúlé Ẹ̀gbá oko ọba ní church recreation ṣọ́ọ̀ṣì bàbá ẹyọkọ̀ọ̀kan àwọn èèyàn ẹyọkọ̀ọ̀kan ìjọba mi fún ẹjọ òun là ń pín yẹn o ní a wà ní recreation world evangelical mission níbí ní oko ọba so òun là ń pín yẹn o ní abúlé Ẹ̀gbá òun là ń pín ẹ ṣé ní ọjọ́ Sunday òun là ń pín yẹn o so give somebody else. Bẹ́ẹ̀ni so a ti kúrò nínú Nàìjíríà pátápátá wọ́n máa pè wá pé ká jáde ẹ fáwọn èèyàn sí wọ́n máa pè wá pé ká jáde àwọn náà wọ́n lè fáwọn òbí wọn lé no problem wọ́n lè fáwọn òbí wọn lè fáwọn ọ̀rẹ́ wọn bó ṣe ní a ti jáde kúrò nínú Nàìjíríà so a ti ní pírẹsidẹ́ǹtì wa gbogbo èyí tí Tinubu gbogbo àwọn olóṣèlú tó wá ṣe a ti bọ́ nínú ẹ̀ pátápátá eléyìí ò ń ṣòṣèlú ẹ̀yin èmi àwọn ọmọ wa á jọ ṣèjọba ni nítorí àǹfààní ta nílé ìlélẹ́yìí Nàìjíríà ò ní gbà kó dára fẹ́nibọ́dì kò sí ètò kó dára fẹ́nibọ́dì nínú ètò Nàìjíríà ṣùgbọ́n nínú ètò orílẹ̀-èdè Yorùbá olómìnira ẹlẹ́gbàá kẹ fáwọn èèyàn nílé olómìnira tiwantiwa ẹgbàá kẹ fáwọn èèyàn nílé ọyẹ ṣí àrẹ ẹgbàá kẹ fáwọn èèyàn nílé nínú ètò Yorùbá ìjọba Yorùbá olómìnira tiwantiwa a ó di òmìnira pátápátá àwọn ọmọ wa wọn ó kàwé wọn á lè fi ṣe nǹkan tó dára wọn mi ẹgbà tí nípa Yorùbá orílẹ̀-èdè Yorùbá ni so Olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí á múra ká máa rẹ́dì tí pé bá ti dún a máa jáde a máa pè wá pé ká jáde ká lọ sọ fún àwọn èèyàn ìjọba Yorùbá orílẹ̀-èdè Yorùbá ti kúrò ní Nàìjíríà ìjọba àgbáyé ti sáìn wa wọ́n ti fún wa lómìnira àti bọ́ àti jáde but ó kú ká gba ìjọba wa so ìyẹn la fẹ́ ṣe báyìí à ń múra sílẹ̀ ìgbàkígbà lálẹ́ ìpẹ́ máa dún ẹ máa gbọ́ káàkiri ẹ lọ wo lọ́dọ̀ mọ́mi àti lọ́dọ̀ dájú so ìpè máa dún wọ́n máa sọ fún wa ká máa gbọ́ ìpè jáde Èkó a máa gbàjọba wa Ọ̀yọ́ a máa gbàjọba wa Èkìtì a máa gbàjọba wa Oǹdó a máa gbàjọba Kwara ipa ilẹ̀ Nàìjíríà nípa ilẹ̀ Yorùbá tó wà ní Kogi a máa gbàjọba wa a máa di ìjọba ti ara wa jẹ́ pé àwa la máa ṣe gọ́ọ̀mẹ̀ntì ara wa a dẹ̀ máa lóhun gbogbo àwọn ọmọ wa a ò ní sanwó skul fún ọmọ ọ̀fẹ́ ni wọ́n máa lọ sílé ìwé bákan náà eléyìí ò ń ṣe ìbò kò ń ṣòṣèlú tó bá jẹ́ òṣèlú wọn a máa sọ nǹkan tó ní ṣe fún yín but òṣèlú kọ́ nípa ìlú wa orílẹ̀-èdè Yorùbá àìṣe Nàìjíríà a ti jáde kúrò lára Nàìjíríà wọ́n kó wa mọ́ Nàìjíríà ni so a ti kúrò lára Nàìjíríà pátápátá so bó ṣe rí nìyẹn Olúwa ràn wá lọ́wọ́.